ẹ darapọ̀ mọ́ wa ní Afèdèyangàn TV, ẹ subscribe láti tún lè máa jaládùn irúfẹ́ àwọn ọ̀rọ̀ Yorùbá àtàtà báyìí. Ẹ mọ̀ pé tiwa lèdè àtàṣà Yorùbá kò sì gbọ́dọ̀ kú. Kíkú tí ò ní kú ó dọwọ́ èmi ó dọwọ́ ìwọ. Tèmi bá ń gbé lárugẹ ìwọ náà máa gbé lárugẹ. Àǹfààní wà láti pín fọ́nrán yìí káàkiri fún àwọn olólùgbọ́ tẹ̀yin náà kán lè gbọ́ kán lè wò ó kán tó lè mọ̀ pé èdè Yorùbá akọtún ní o kò ní kú lọ́jọ́ ayé tiwa. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń subscribe sí Afèdèyangàn TV. tí yẹnu ọpọlọ ẹ dáwò lọ́wọ́ lọ́hùn àyàn ọba agbọ́n ni bàbá ìṣiṣẹ́ òjò gán ni bàbá wọn kò kòrò igi ajé àyàn àgálù ṣẹ́ńbẹ́ pẹ̀lú mi àyàn àgálù ṣẹ́ńbẹ́ pẹ̀lú mi torí Olódùmarè ọba ẹ̀mọ́ ọba mi ká lọ ọwọ́ lẹ́yìn fi ń fi tẹ̀yìn ẹnu lè mi fi ń wí tẹ̀mí kí ajá àbẹ̀ títàn mọ́ sàrán lọ́sọ̀ Olúgbòdì ọmọ àfààná sọ̀sán mo rí bá lọ́wọ́ wáwá tí sọ̀dẹ̀ ayé bóyá di ọ̀dẹ̀ lọ́rùn àjàǹkóró lọ́dẹ tó sọ̀dẹ̀ la ló yọjà ìbà fún torótoró ọ̀dẹ̀ lù lọ́rin àgùn bẹ́ẹ̀ ọ̀dẹ̀ lù Ìbàdàn gbogbo rí adé pátá mo rí bá lọ́dọ̀ ẹ̀yìn mo súnmọ́ bá pẹ́ kí níwọ̀n ẹgbẹ́ jẹ́ mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ́ ẹ̀fà ẹ má bínú pé mo bá yín lóye mo pé yín ló kọ́ ó kọ́ lápò bá ládé ó kọ́ lápò lóye lóye pabambari rẹ̀ ó kọ́ lápò lódùmarè ọba ìbá pẹ́ tí ọwọ́ ìbá pẹ́ tẹ̀sẹ̀ ẹ̀bà tẹ́lẹsẹ̀ tí òwúrò ìdójúgun òkè Ìbàdàn ta kí ọlọ́mọ̀ọ́rọ̀ mọ́sọ̀ ẹ̀yìn kù lé lọ bá wà ní ọwọ́ àyànfẹ́ mo gbéra lẹ́kọ̀ọ́ di ìdèpírí lòǹgòjì torí Adéjọkẹ́ pé bàbá rẹ̀ ló bí yọ o bàbá rẹ̀ ló bí yọ ìran ọ̀gẹ̀dẹ̀ lólódò bàbá rẹ̀ ló bí yọ bàbá rẹ̀ ló bí yọ o bàbá rẹ̀ ló bí yọ ìran ọ̀gẹ̀dẹ̀ lólódò bàbá rẹ̀ ló ẹwà èdè mọ́ dání gọ̀jọ̀gọ̀jọ̀ nílò ní jẹ́ ní abẹ lọ́wọ́ ẹ̀ òní lónìí jẹ́ òní ní alágẹ̀bàgẹ̀ òní ní olókun gbogbo òní lónìí jẹ́ ní àfìyà ẹ̀ wòye mọ́jà ẹwà èdè mọ́ ọ̀bọ̀ lọ́dọ̀ mi ìsúnmọ́ ní làmọ́ ṣẹ́ni ìfàyàfà làmọ́ ní ejò ògbólógbò ẹ̀yẹ wọn àṣẹnu sọ́sọ́rọ́ bẹ́yẹ rojọ́ ògbólógbò àgbègbò ní képẹ̀pẹ̀ lóru ògbólógbò ẹ̀kùn nífẹ̀ẹ́ yìí dùn náà eré ni mi ọmọ yẹpọ̀ gẹ́gẹ́ ni mi ọmọ yẹlò òhèrè lẹ́mi mi ọmọ yẹlú yẹlóró erin ni mi aláwọ̀ mọ̀dúrú ẹ̀fọn ni mi aláwọ̀ pàṣípàṣí àgbẹ̀rín ni mi aláwọ̀ mẹ́ẹ̀dúgbù ẹ̀mọ́ fọ́dí rẹ̀ lókèrè ni mi aláwọ̀ kéèké mo rí bá lọ́wọ́ Olódùmarè ọba kọjá ẹ̀yẹ ọba ṣẹ̀dá ọ̀run ẹwà èdè mọ́ ọ̀pọ̀ lọ́dọ̀ mi ó yá bàbá ló bá ọ ṣe òye Adébáyọ̀ ti já ní sanwó ẹwà èdè ọmọ bẹ́ẹ̀ bàbá ló bá ọ ṣe o ayé ń béèrè pé kí ni ìdí èyí o bàbá ló bá ọ ṣe bàbá ló bá ọ ṣe òye bàbá ló bá ọ ṣe o ayé ń béèrè pé kí ni ìdí èyí o bàbá ẹwà èdè mọ́ bọ́dí bẹ́ẹ̀ lómi òjò pàgógó ó yá kò lè mọ̀ mọ́ owó ná kò lè mọ̀ mọ́ owó ó yá kò lè mọ̀ mọ́ owó ná kò lè mọ̀ mọ́ náwó lóbi ẹ̀ kò lè ìṣẹ́yìn oró ọmọ ẹgbẹ́ tí mọ́kọ́ máa lèèyàn mo rí bá lọ́dọ̀ ẹ̀yìn mo gúnyàn òjò gbogbo mo pé fún òróró sọ pé wọ́n jẹ́ mo ro káàkọ́ mi ọkà kan mi ní jọjọ ọ̀pọ̀rọ̀ òkú ẹgbẹ́ afẹ́fẹ́ ní ké lọ àyànfẹ́ ẹ jẹ́ kí n mọ fèyí ṣe é lọ ìlà òjé ni mi ò máa di ìgò sòrò àyàn ẹ wálé iṣu tí ó wálé òdòrà rẹ̀ níyàn àgbàdo tí ó wálé òdòrà rẹ̀ lẹ́kọ̀ọ́ yangan pákí tí ó wálé òdòrà rẹ̀ lọ́kà àyànfẹ́ Olódùmarè ló kọ́ tèmi jọ mìíràn gbòkùn yìí mọ́ dẹ́. ẹni tó pé ipò kíní láàrin wọn ni Abdulateef Uthman Ọládẹni ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn ẹ bá mi kó lọ fáwọn kábíyèsí wọn. ẹ jẹ́ ká jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹni tó gbé ipò kíní ó máa gba ẹ̀bùn owó 1,100
naira 100,000 naira ẹ bá mi pa àtẹ́wọ́. ká gbé ẹ̀bùn yìí fún ẹni tó gba ipò àkọ́kọ́ nínú ewì tí a ṣe. ó yá kọ́lọ́ mọ́jọ jáse mọ́ kọ́lọ́ mọ́jọ jáse mọ́ àjọ̀dún ẹ̀wà èdè ìtọ́dún èyí kọ́lọ́ mọ́jọ jáse mọ́. mo gba tíìfì mo gba sọ̀wédowó kọ́lọ́ mọ́jọ jáse mọ́. ìjà mọ̀ pé ojú ọ̀lẹ́jẹ̀ ń kọ́ omi péré lójú wa ó mọ̀ ń sún. 100.